Wow. Auntie Dúpẹ́ Jayesimi. Oh my God. Unlike Biola, she do cry to ban she interview for you, but this one, I think she get used to it. She's getting stronger. She did not cry, which I applaud her. Yes. Go and listen to the full video on YouTube. You see this live. Really aye. Gbogbo bí kíbi tá bá bára wa ká máa dúpẹ́. A dé gbọ́dọ̀ yọ dáadáa mọ́. Kí ni mo kọ́ nínú ẹ̀kọ́ yẹn? Mo kọ́ nípa ìgbésí ayé ẹni nínú ìgbéyàwó, nínú ẹbí, láàrin ọmọ ìyá ọmọ bàbá, bẹ́ẹ̀ ni láàrin ọ̀rẹ́, lẹ́nu iṣẹ́, nílé ọkọ. This woman went through a lot. Ṣé ìtàwọn family fi bu ni? Àbí ogún táwọn ọmọ ìyá tó ranjú mọ́ tó wà lóyìnbó? Gbogbo kìíní kò sẹ́ni tó máa nóhun orí. Ẹ ti rí ilé ayé yìí. Gbogbo nǹkan tá bá ń ṣe ká ṣáà máa tọrọ fún ọgbọ́n, òye àti ìmọ̀. Nítorí pé kíni ọba dániwáyé òun ló nu tọ̀nà ẹ̀dá. Gbogbo wa a lè máa rí bákan náà. But she's a very strong auntie. In fact, mo ń wò wọ́n. Unlike àwọn míì tá máa wò tá máa ké. She did not cry, only wọ́n kàn rọra sunkún díẹ̀. And she has dignity. Ẹni tó ń wá ọmọ tó tọkọ tó show. Ó wá ní dignity, ó kún ara ẹ̀ lé kó ti torí wípé àwọn wọ́ ọmọ kó jẹ́ kí àwọn ọkùnrin kan fi ẹnu ẹ̀ tàn kó fi bàtà ara wọn jẹ́. Ṣé ti rárá tọ́lọ́run dá wa ìṣe? Ọlọ́run má gbé ṣòro tó máa ju tiwa lọ. She said everything. Pé tóbìnrin bá ní problem àbí ọ̀nà kọ àbò ń wá ọmọ kò sí nǹkan tí ọkùnrin ò lè fi ẹnu yìí kó fi tàn. Bẹ́ẹ̀ ni. But you can tell her, you know why I love her? She's like Lọ́lá Ìdígẹ. Wọ́n ní action tó bá ń ṣe movie báyìí, action ti pọ̀ jù. Nǹkan tẹ́bi ṣe like wọn nìyẹn. Go and listen to her. You will learn a lot. Ọ̀rọ̀ pọ̀. Almost mo ṣe give her èmi. Àwọn òbí mi kémi máa wo movie. Bá ti ṣiṣẹ́ tí mo jí, tí mo ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe, èmi like kí n máa wo movie. Bẹ́ẹ̀ ni. It's one of my I like to learn from other people's mistake. Ṣé ní gbogbo nǹkan tá bá ṣà ń tọrọ ní ayé ká máa tọrọ fún ọgbọ́n, òye àti ìmọ̀. Ọba dániwáyé kó má padà lẹ́yìn wa. Kìkì ń ṣe kò ń ṣe mímọ̀ ṣe àwọn náà. Ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run. Àsìkò ti tó fún wọn láti máa jèrè èyí tó kù ilé ayé wọn. Yes, wọ́n ti fi àárọ̀ ṣiṣẹ́. Ká náà fi ṣèrànù. Wọn ò ní nẹ́nu ọ̀rọ̀ láti jáde. If you listen to her, mo like message wọn bàjẹ́. She said everything with confidence because wọ́n ní dignity wọn bára wọn jẹ́. Ìtàn gidi náà ní sílẹ̀. But wọ́n sọ débi àwọn ọmọ ìyá, bó débi ìyá wọn, débi àwọn ọkọ tó tún ṣe pé wọ́n fẹ́ bí ọmọ fún. Ṣùgbọ́n àwọn ọkùnrin yẹn ń parọ́. Kí náà ṣe? Wọ́n tètè ya mú ẹsẹ̀ wọn, inú ẹsẹ̀ wọn wọ́n fi kún because wọn ò fẹ́ kí àwọn ìyàwó lé kó dọ̀tí àwọn. Bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ bá obìnrin olóbìnrin máa bá wọn du ọkọ wọn ò fẹ́. Wọ́n ní dignity gidi gan. Bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ kó rí nìyẹn. Nítorí pé kí ni ò fẹ́ káwọn èèyàn kó máa disgrace ẹ̀. Tó bá jẹ́ pé báwọn ṣe lo ìgbà wọn gbà yẹn ni àwọn ará àtijọ́ ọ̀sìn tó ṣe ń lo títí wọn. A lot of obìnrin àwọn èèyàn ní máa wá náà sí wọn lára. Ìwọ àbẹ́mi àwa la máa mọ ara wa láwùjọ. She has dignity. That one alone, I give it to her. And for now, God will bring people. We are ready to support her. We'll be among them. She's sweet. Go and watch her video. You will learn a lot. Ọlọ́run. And she said it. Ó ní ẹni ọmọ sin ló bímọ. Ọmọ máa sin wọ́n. Ìyà ò ní jẹ wọ́n. Ọlọ́run á dúró tì wọ́n. Kò ń ṣe pé èèyàn gbọ́dọ̀ bíyàn kéèyàn tó ṣe fún. We are ready to help people like this. Go and listen to her video. You will love her. She has dignity. That one alone makes me to respect her. Because she has problem in her marriage, she has problem having kids, she doesn't lose herself. She does not lose herself. You can tell she's a very strict woman. She don't take nonsense.
God bless her. Abiola, God bless you. Táwa bá ń rí a máa sọ ìta lè rí ọgbọ́n táwa bá kọ́ à lè sọ ire o.